أيا سر النجاة للأنام أيا أمني فقم عني صلاتي أهل شمائل سيلوني نصر محمد بايوني على شمائل ذيلوني نصر محمد بيوني يا للصفا والعرفان أهل الديار سماني أهل القريب سماني سلوني بأهل الجيلان بأحمد الشيخ صلاتي زكيا بذاتي لززاتي ونال قلبي لبيك 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 سعديك يا هيا الصلاة خادمكم بخاري صلاتي خادمكم بمشربكم بمذهبكم نور توائي الفائدتكم دوام بسيد يا لا شمائل زيلون يا لا شمائل زيلون لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سيدنا محمد رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي حياكم الله ونسكي ومحياي ومماتي لله رب العالمين. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي ومحياي ومماتي لله رب العالمين. صلاتي وتسليمي حياكم الله وأزكى تحياتي على المصطفى المختار خير البرية. صلاتي وتسليمي ما شاء الله وأزكى تحياتي على المصطفى المختار خير البرية على المصطفى المختار خير البرية. ربي إني قد علمت حياكم الله بالذي قد كان مني من ذنوب ومعاصي إن نفسي قررتني يا إلهي فاعف عني يا إلهي فاعف عني يا إلهي فاعف عني ربي إني قد علمت بالذي قد كان مني من ذنوبي ومعاصي ìbànújẹ́ tí mo gbé dáyé ìsànàbùsí dọ́kun àbátìní tí mo fẹ́ gbé lọ àfọwọ́kẹ́ Allahumma anni máa ma tọrọ báyìí máa ṣe ọwọ́ ní méjèèjì.
تملى ẹni bá mọ́ wọ́n dáa وإذا لم ترضى عني فبصلني في رجائي kó máa rojọ́ فلنفسي لا تكلني ليتني كنت جمادا أو نباتا أو ترابا مطلقا أو حيوانا لم أكن إنسان مكلف ليته لم تلدني فاعف عني. ọlọ́run ló tóbi. Allahu akbar. gbogbo ẹni bá máa pẹ́ tí tóbi ọlọ́run ló ní kí ààyè yìí ó tóbi tóun náà bá fẹ́ tóbi ẹ̀dàpọ̀ ẹ̀ bá ń gbé tí tóbi fún ọlọ́run pé Allahu akbar. Allahu akbar. àwọn kan bẹ àjọpalẹ̀ máa pa fẹ́ gbàwé Ramadan àjọ ń palẹ̀ mọ́ ni àmọ́ ọlọ́run ò kádàrá pé Ramadan ó bá wọn láyé. Alhamdulillah. nígbà tí bẹ̀rẹ̀ Ramadan yìí àwọn kan àjọ bẹ̀rẹ̀ ni èyí tí Ramadan ta ọlọ́run ò kádàrá pé àwọn wà nínú àwọn tí ó gbà dé ibi tá a gbà dé yìí. Allahu akbar. àwọn kan wá ń bẹ àjọ bẹ̀rẹ̀ ni a sì jọ parí ni àmọ́ wọn ní báwa sọdún gbogbo wọn tó já sí pé gbogbo tí mo kà kalẹ̀ yìí mo fẹ́ kó bọ́ ọláyè pariwo ọlọ́run bí Allahu akbar. Allahu akbar la shabi'a bimithlihi. ètí gbé ẹ dákun. kullu lakabir akhadahu liqwa. àwọn kan wá ń bẹ àjọ bẹ̀rẹ̀ lóòótọ́ a sì jọ gbà á lóòótọ́ a sì jọ sọdún lóòótọ́ àmọ́ ọdún tí ń bọ̀ ní bá wọn láyé. Allahu akbar. kọjá sí wípé o fẹ́ sọ̀pọ̀lọpọ̀ àyèmọ́ iye ọdún Ramadan láyé dákun bá ń di kúkú rẹ méjèèjì kó bá ń kan sára sọ́dún pé Allahu akbar kabira. Allahu akbar kabira. ìkẹ́ ọlọ́run ọlọ́run oore ajẹ́njẹ́ tọ́ ọlọ́run mọ́ṣábà mo bá anabiwa Muhammad. sallallahu alayhi wa sallam. ní ìkàlẹ̀ yìí mo kí bàbá wa min martaba ọba ìlú Ìlọrin àti agbègbè rẹ̀. ṣéèmù. gbogbo wọn tó wà lórí ìjókòóhùn dákun ẹ kò di ìkúkù rẹ méjèèjì báyìí kó o bá ń ṣe ṣéwù náà kó rinlẹ̀ dáadáa. ṣéèmù. ó kú ẹyọ kan tó kilẹ̀ dáadáa. ṣéèmù. Allahu ya'simuka minan nas la takhafu daraka wala takhsha wala hawla wala quwwata illa billahil aliyyil azim. ó dá wa lójú pé bàbá ti bomi sílẹ̀ bàbá ti dami síwájú á tẹ̀lẹ̀ tútù bẹ́ẹ̀ ò bá kí yín kò rọ́nà lọ ẹ̀yin náà ní kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn kọ́kọ́rọ́ ò bá tóbi kò bá kéré bí ò bá ti ṣe déédéé ilẹ̀kùn kò ní ṣí ẹ̀yin ní déédéé ilẹ̀kùn tó ṣí sínú tó ṣí síta ọlọ́run kò jẹ́ àrí yín pẹ́. àmín. ọlá àwọn ẹni ọlọ́run. àmín. mo kí bàbá wa tí wọ́n jókòó tì wọ́n. hayyakumullahu minni salamun. Alhaji Abdulrazak. alaman lasitu ansahum. bàbá wa accountant ọlọ́run níjó bàjẹ́ láéláé. minni salamun. mo kí bàbá wa ẹni ọlọ́run ni. minni salamun. àgùntàṣọ olóònù ni. minni salamun. kò ṣe bí olówó ṣe bí sànmọ́rí àwọn tó ń jẹ́ bẹ́ẹ̀. minni salamun alaman lasitu ansahum. mo fi bàbá yìí mo fi kí gbogbo ẹ̀yin àfa jankan bàbá mi kú dí. minni salamun. bàbá wa Alhaji Saheed ọlọ́run kó jáde bí bàbá ọpẹ́ bì í ọlọ́run kó jáde yín pẹ́. alaman lasitu ansahum. bàbá Magaji gbogbo yín pátápátá ni mo kí ọlọ́run kó ṣàlékún dáadáa fẹ́ ní kọ̀ọ̀kan. alaman lasitu ansahum. mo kí bàbá Ajibin. alaman lasitu ansahum. ó ní ta mọ́ wí ta bá ń dákọ̀ àwọn àgbàlagbà. alaman lasitu ansahum wala yagibu lisani qattu dhikrahu wala yagibu lisani qattu
قد ذكراه. mo wá kí gbogbo àwọn lọ́balọ́ba مني سلام. níjòyè mo kí gbogbo àwọn olóyè tèní. مني سلام. afọlọ́hún àtànábì àfibẹ́ gbogbo àwa táwọn wọlé eré rétẹ́rì kú onígbẹ̀yìn rẹ̀ ọlọ́run tó fẹ́ ní kọ̀ọ̀kan wa. على من لست أنساه. afọlọ́hún àtànábì bẹ̀ wá bàbá tí ń wọlé lápẹ̀já àmọ́ jòkó torí ọlọ́run على من لست أنساه. ولا يجيب لساني قد ذكراه. ولا يجيب قد ذكراه. nínú ilé mọ̀lánà amirul jaysh ọlọ́nkọjá rí wọn pẹ́. ولا يجيب لساني. mo kí gbogbo àwọn ọkùnrin. لا يجيب لساني. mo kí gbogbo àwọn obìnrin mo kí wa ní kíkí islam asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. وعليكم السلام ورحمة الله وبركاته. mo wá kí bàbá wa mọ̀lánà saiful qadiriyya. أدام الله حياته. ẹ dákun báwọn jẹmọ́ ò bá lè wí àwọn ọmọ kéwú ẹ dákun ẹ jẹ́ àwí dáadáa. أدام الله حياته. kò sí wáàsí kankan ẹ̀yin náà ní wáàsí. حياكم الله. kò sí wáàsí kankan ẹ̀yin ẹ ti tó ní wáàsí fẹ́ni tó bá fẹ́ sọ̀rọ̀ ọlọ́run fẹ́ni tí ó sì gbọ́rọ̀ ọlọ́run. Allahu akbar. nǹkan mẹ́ta la ké lára yín bó ti já sí wípé ntẹ́ bá sọ nípa bàbá wa Maulana Muhammadu Yahya Salati Amirul Jaysh. Radiyallahu ta'ala anhu. ntẹ́ bá sọ nípa wọn kò sẹ́ni tí ó dá òtún nínú ayé nítorí wípé ẹ̀yin gangan làwọn àwọn gangan lẹ́yìn. lẹ́kùn tó ṣí sínú tó ṣí síta ẹ̀yin ni. bẹ́ẹ̀ náà lèmi tí ń sọ̀rọ̀ yìí ntí n bá sọ nípa bàbá Mọ̀lánà Saiful Qadiriyya wọ́n dá òtún ẹ̀ bí àdìsí dábù bí àdìsí nípa Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. wọ́n á wọ̀ yín títí ó kí àwọn ẹlẹ́yìn là ọlọ́run jẹ́ àríyìn pẹ́. Àmín. gẹ́gẹ́ bí kóòdù ìfidera wa ni wọ́n tí ó da ọjà rú ìgbà tí ẹsẹ̀ bọ̀ òun ni ń fi yá mi lára kí n ṣe nǹkan náà ní kéékèèké àwa là ń ṣe nǹkan a sì gbọ́dọ̀ gba àlejò kí àwọn èèyàn máa sọ̀rọ̀ àmẹ́ni tí ọ̀rọ̀ bá ń nù a kì í fọ̀rọ̀ ọlọ́ngbà mi àmọ́ àwa la nìkan àfi kí n sọ nǹkan mẹ́ta nípa ni. Hayakumullahu. tí n bá ń rí báyìí fún yín lẹ́nìí mo ṣe rìsáàtì nípa yín mo rí i pé nǹkan mẹ́ta nǹkan ń bẹ tó já sí wípé ọlọ́run ní ẹ níní tọ́lọ́run fún yín ní nǹkan mẹ́ta yẹn ní òun ní gbogbo tẹ́ ẹ rí tí ń jó wèrèwèrè yìí o tí ó sì máa jò 100 ọdún nísìnyí sì ń jò lọ ni. Àmín ya Allah. àwọn bá ń ṣe àmì kó kilẹ̀ dáadáa. Àmín ya Allah. báńpẹ́ Saiful Qadiriyyati anta ruhun. Hayakumullahu. alájàmbátì hillun wa hallun. على جنباته حل وحل أسيف القدرية. ọkọ dára kí n gbọ́n tó fẹ́. أسيف القدرية أنت محن. على جنباته حل وحل يهيج صوته شبان فرعا. ما شاء الله. ويترب حين يكثر أو يكل. ما شاء الله. مزامير الكتاب يتيم سمعا يفيد أبي غدا الجيش لأجل يفيد أبي غدا الجيش لأجل. bàbá ń wo pé mbolo fẹ́ gbà wọ́ sí mbolo fẹ́ gbà wọlé sí mi láàrin wọ́n ọmọ yìí torí Asaifa al-Qadiriyyati anta ruhun. àkọ́kọ́ ń tó yẹ mọ́ kílẹ̀ báyìí àkọ́kọ́ ni wípé ẹni loyalty 100% loyalty tí Maulana Amirul Jaysh. Asaifa al-Qadiriyyati anta ruhun. intense nígbà náà
àwa wà lẹ́yìn yín à ń rí yín àgbàlagbà tí ń pọ́n ọmọdé tí ń pọ́n àgbàlagbà lé òun náà ń kó àwọn ọmọ tó wà lẹ́yìn bí wọ́n ti ṣe fún òun náà nígbà tó òun náà bá dé kó àgbà ni. àṣẹ ìfọ̀lẹ̀ kọ́dì mi yẹn ti à ń tàbí ohun aládàmbà àti ìlò wàhálò aládàmbà àti ìlò wàhálò. anta ruhun. anta ruhun. ẹni loyalty tá a lè fi gbà wípé dandan gbogbo ọjọ́ táwa náà lò pẹ̀lú yín àfi ká fún yín ní 100% loyalty pẹ̀lú yín. àtàbùhún. ọ̀rọ̀ tí mò ń sọ yìí èèyàn kì í káyà kó kẹ́yìn bí ayé ò bá lè sọ bí tó kù sí lójú rẹ̀ wọ́n sọ lẹ́yìn rẹ̀. Mọ̀lánà Seiful Kadiri yà wà lóde ńjọ́ kan ọ̀rọ̀ tí ń sọ yìí kì í ṣe bí ọ̀rọ̀ pé wọ́n sọ pé wọ́n ní in tó sojú wa ni hadith tó sojú wa ni. Bàbá àtàná wá pè wọ́n bí mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́ tí ń ṣe wá sí lọ́wọ́ yìí kẹ́nìkan wá pè mí lórí fóònù kọ́kanú àwọn ọmọ kí wá mú fóònù wá bá mi bàbá ló pè yín o bẹ́ẹ̀ ṣe ń gbádùn mi lọ́wọ́ tí gbogbo yín dákẹ́ yìí kí Seiful Kadiri yà wá ní ẹ dákun ẹ dákẹ́ Ọlọ́run bàbá mi ní pè mí ẹ dákun ẹ dákẹ́ níbi tí wọ́n ti ń gbádùn wọn bó o ti máa gbádùn ìyàwó rẹ̀ nù léwu bẹ́ẹ̀ ni gbogbo àwọn èèyàn gbádùn Seiful Kadiri àjọ táwọn wí. àṣẹ ìfọ̀lẹ̀ Kadiri yẹn ti à ń tàbí ohun. ibi táwọn wí yìí gbogbo nǹkan ti dáa owó fẹ́ zẹ̀ dáadáa torí àwọn olówó wọ́n ti fọ́ fún bàbá yamayama wọ́n jẹ́jẹ́ kí n sọ̀rọ̀ wọ́n wá ní kí gbogbo àwọn èèyàn dákẹ́ òde tá à ń sọ yìí àwọn tó wà ń bẹ̀ wọ́n times 10 ní àwọn àtàwà láàyè tójú agbó ti dákẹ́ sí wọ́n wá ní ẹ dákun ọ̀gá mi ní pè mí bàbá mi ní pè mí lójú agbó wọ́n akramakumullah bàbá olówó àtọ̀ ń bọ̀ wá nísinsìnyí àti ṣetán wọ́n sì fi intense ìhun lọ́wọ́ lẹ̀ ẹni ó ṣiṣẹ́ dédé ìgbà tó yẹ kó cash out ó sì sọ máìkì rẹ̀ ó sì kúrò lójú agbóńjọ́ náà kí ló ṣe máìkì ọwọ́ rẹ̀ tí ìlú àṣẹ wà anta hillun bihazal baladi aláàlí ọmọ nìyí níjọ́ tẹ̀ ń ṣe níjọ́ náà tó bá jásí pé ẹ ṣe bákan ni àwa náà máa ṣe bákan pẹ̀lú yín lẹ́nu ìtọ́jáyé máa gbádùn yín tẹ̀ fi ń kilẹ̀ bẹ́ẹ̀ tí ń kilẹ̀ yìí ẹ ní 100% loyalty sí bàbá àtàná òun ní fi ń dá báyìí o má lọ ya wèrè o má forí wérí o kúlásà ń dà so òun dà so bó o bá fi sáré káré tó o bá fi kú wàlẹ́ àwa náà tó pọ̀ sí ara ìbí rẹ kóró òun sáré tó ju eré òun sáré tó jọjú eré rẹ lónìí. àwọn àga fẹ́ máa ṣàfarawé wọ́n fẹ́ máa fẹ́rí wérí wọ́n fẹ́ máa rìn bẹ́ẹ̀ tí ń rìn wọ́n rò pé ẹ́ńjìnì kan ló wà nù yín ni wọ́n àmọ́ pàfẹ́fẹ́ tọ̀dọ̀ Ọlọ́run ló kó sí yín lára. gbogbo owó lóyè tó bá ń gbọ́ mi láàyè bá ń pariwo Ọlọ́run bí Allahu Akbar. afa alikali nǹkan mẹ́ta mo pè ẹyọ kan mo sẹ̀ sọ ẹ sì dìde tì mí. gbogbo wọn tó wà láàyè yìí bí ò báyìí ti dáa fún ọ bíi tẹgbẹ́ rẹ àìní 100% loyalty tó ní sọ́gà rẹ òun ní ojú onílọsíwájú o Ọlọ́run jarí pẹ́sà. gbogbo ẹni tí ò dódódódódó gbogbo ẹni tí ò bá ní 100% loyalty òun kí ọ̀gá rẹ òun ṣe ẹ̀sà fún lójú bó bá ti di lẹ́yìn òun bó kọ ọ̀gá rẹ jẹ wàláhì ò ní ga bí gbogbo àwọn ẹgbẹ́ rẹ bá ń ga. yọ̀háyíjú sọ̀tún ṣùgbọ́n farahan. àwọn ẹlẹ́ẹ̀kejì òun ní kí bàbá tá a rí bùjẹ́bùdànù ni wọ́n. ayakunlabu. ọ̀rọ̀ kan ń bẹ tí mo fẹ́ sọ nísìnyí nígbà tí kò tí ì sẹ́ni kankan tí ń ṣàánú kúmọ̀ láwọ̀ fún wọn lèmi ti wà lọ́dọ̀ wọn kátọ́rẹ́ nìkan tí ó mọ̀ ṣe bí gbóhùn nífẹ̀ẹ́ wọn làwa ti wà pẹ̀lú wọn ọ̀rọ̀ káwà tí ń bá rán àbálẹ́ jíní sí wọ́n rẹ́rìn ni gbà káwà tẹ́ máa ń kọrin kan nígbà tí bàbá ti ń gbé lóru wọn
ẹni Ayílára Olúmọ street ta ló rántí orí mu gbogbo àwọn tó wà láàyè kí ló fẹ́ pa ààrẹ sí lẹ́ni tí ó kàn ẹnìkan ní sọ̀rọ̀ yìí 100% loyalty tí mo ní wọ́n níhùn wọ́n ti ná owó tipẹ́ aṣèyàwó àbúrò wa ń jò ní Rabia èyí tó pọ̀ jù nínú àwọn ẹlẹ́gbẹ́ ìyàwó tá a ṣe fọ́dún fún ọjọ́ 4 a sì pa màálù 4 yóò dá fún yín màálù 8 tá a pa àwọn ìyàwó àtúnhà màálù fún wọn ní o ìwọ náà ṣe é tán ta màálù kọ̀ọ̀kan ẹni ó bó káàdì gbogbo ẹ̀ ní. يؤيد صوته شبان فرحان. àtúnṣe ìyàwó Ádámù abáàládì ọkọ ìyàwó tuntun gbogbo àwọn tẹ rí ó yẹ ká máa ṣe ọ́ ní mú lọ́wọ́ ká máa pa náà ni àmọ́ lásìkò yìí dáadáa yín ló ti kálukú jáde pé àti gbọ́ kí ni mo fẹ́ máa ṣe nulẹ̀ kí mo fẹ́ máa tìbọn nǹkan táyì ṣe nǹkan lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ náwó ọjọ́ náà ẹni ó gbé gbogbo ẹ̀ ní. يفيد صوته شبان فرحان. ntí ò jẹ́ kí nílé mi gbòòrò ẹni tó jókòó nílé wọ́n ti fẹ́ pa. ويترب حين يكثر أو يكل. ẹ dákun mo bí gbogbo àtà wà láàyè èsì mélòó ló wà láàyè. مزامير. ẹ wo bí èsì mélòó ló wà mí. مزامير. èsì tó wà nínú bíbà yìí ó níye bá a bá pa èsì nísìn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí orú òmù pọ̀ bẹ́ẹ̀ náà lògo òdílé rẹ tó ti pa àwọn tí yóò jẹ́ nù ìdílé yìí ó pọ̀ jù àwọn tí wọ́n gbádùn lọ. مزامير الكتاب يتيب سبعا يفيد أميرا الجيش لأجل. يفيد أميرا الجيش لأجل. ẹlẹ́kẹ̀ẹ́ta مزامير tá a fi sọ̀kalẹ̀ rẹ̀ tá a máa wá gbọ́rọ̀ àwọn tí a fẹ́ máa gbọ́rọ̀ rẹ̀ bàbá yìí ò ní kankan tó gbàdúrà lọ. مزامير. àdúrà ni o àní òsín ti ń jẹ o gbogbo ẹni bá ní òsín ti ń jẹ nǹkan ń ṣe níbi sọ pé kò sí ti ń jẹ wèrè ti ń ṣe ẹni tó ṣe wèrè tiẹ̀ ni àmọ́ bí bàbá Mọ̀lára Sẹ́fù Kádìrì yìí àti wàyí kò sí nǹkan kan tá a mọ̀mọ̀ wọ́n láti kéékèèké tá a bá pé ẹ fún wa ní tẹ́ ń lò ẹni tó jásí wípé kò ní nǹkan kan tí ń lò ju kó ṣàdúrà lọ ẹni tó jásí pé kò sí nǹkan kan tí wọ́n ń lò ju ká kírun ká ṣe tẹ̀sùbà lọ kọ́lá tẹ̀sùbà àwọn òfin bẹ́ẹ̀ pọ̀ táwọn mi máa tí ó máa jẹnu bí ẹni tí náà gbé wọn kì í anábì ní túbú ilà láì fa inni àtúbù ilayhi kulla yawmin mi'ata marratin. ọgọ́rùn péré là nẹ́bí ń ṣe lójoojúmọ́ kí ló fẹ́ pa ààrẹ sí tó máa jẹun lẹ́ẹ̀mẹ́wàá kí ló ń kà ẹni yóò ní kankan tójú àdúrà lọ. مزامير الكتاب يتيب سبعا يفيد أميرا الجيش لأجل. يفيد أميرا الجيش لأجل. أسيف القادرية أنت روح على جنبته حل وهل. يؤيد صوته الشبان فرعا ويترب حين يكثر أو يكل. مزامير الكتاب يفيد زرعا يفيد أميرا الجيش لأجل. يفيد أميرا الجيش لأجل. أسيف kò tí àìlẹ́ ṣeéṣe káwa máa pẹ̀gàn àwọn tó ga. àwọn tó ga. kò tí àìlẹ́ ṣeéṣe káwa máa pẹ̀gàn àwọn tó ga. ẹ̀ẹ́dẹ́gbẹ̀kún tí wọ́n kàn dìtẹ̀ kó lọ. òbòyà ló jà kò tí àìlẹ́ ṣeéṣe káyé máa dìtẹ̀ àwọn tó ga. bẹ́ẹ̀ni authentic. kò tí àìlẹ́ ṣeéṣe káyé máa dìtẹ̀ àwọn tó ga. ẹ̀dá ló ga. báńdì tako wà lẹ̀ òfò ìyá ló jà
kò tiẹ̀ lè ṣeéṣe. Bọ́lẹ̀ kò tiẹ̀ lè ṣeéṣe kí wọ́n máa dìtẹ̀ àwọn tó ga wọn náà ṣe fúlùkà níyà kò tiẹ̀ lè ṣeéṣe kí wọ́n máa dìtẹ̀ àwọn tó ga ẹni ọlọ́run kún tí wọ́n kàn ń dìtẹ̀ kó lọlẹ̀ ọ̀pọ̀ ìyà ló jẹ. Kò tiẹ̀ lè ṣeéṣe kárí máa dìtẹ̀ àwọn tó ga. Kò tiẹ̀ lè ṣeéṣe káyé máa dìtẹ̀ àwọn tó ga. ẹni ọlọ́run kún tí wọ́n kàn ń dìtẹ̀ kó wọlẹ̀ òfò ìyà ló jẹ. láàrin ìṣẹ́jú kan tó kù àwọn ìyá wa náà tún débẹ̀ mo ti rìn wọ́n kàtẹ́nu ọlọ́run kó jáde wọn. Àmín. alábíàmọ tó wà láàyè yìí ẹ dákun afọlọ́hun tó dá wa àfi bẹ̀yìn ẹ dákun torí ọlọ́run tẹ́ǹtì ilé wa ni mọ̀lára sẹ́fù káàdìríyà àwọn ní tẹ́ǹtì ilé wa bí wọ́n bá ká kúrò nílẹ̀ àwọn tó rún wọn papọ̀ o afọlọ́hun bẹ̀yìn gbogbo ẹni tí o bá fẹ́ kí ọlọ́run yọ òun kọ́lọ́run fi òun náà lá àwọn ẹbí òun lójú kó bá nàka àtayá sí baba sẹ́fù káàdìríyà. ẹ nàka àtayá sí bàbá wa àgbà sẹ́fù káàdìríyà. èyí tá à ń wí kìí ṣe wáṣífù wọn là ń ṣe kìí ṣe mọ́díwù là ń ṣe fún wọn. àfi yìn wọ́n. wáṣífù ìròyìn wọn là ń ṣe yìí. ìròyìn wọn là ń ṣe yìí. iná àtẹ́ná odidi kan lákè. iná àtẹ́ná odidi kan òun láàkè fún bàbá wa sẹ́fù káàdìríyà. gbogbo ẹni tó bá wà fàníyàn tó dáa ké. bí wọn náà bá wá fi àníyàn tó dáa tó fi ké. oríire tẹ́rí bú onígbẹ̀yìn rẹ̀ ọlọ́run ó ṣe fún ọ. oríire tẹ́rí bú onígbẹ̀yìn rẹ̀ ọlọ́run ó ṣe fún ọ lódìdí. gbogbo àwọn tí wọ́n fún wa lówó. gbogbo àwọn tí wọ́n fún wa lówó. bàbá wa ọ̀dọ̀fin. bàbá wa ọ̀dọ̀fin ẹ jiyàn. ọlọ́run oníjó bàjẹ́ fún yín. àti ẹran ọlọ́run oníjó burú fún yín. ibi tẹ́ ti mọ́wọ́ náà kò ní tán láíláí. ibi tẹ́ ti mọ́wọ́ náà kò ní tán láíláí. bàbá wa Abdulhamid Akabi. bàbá wa Abdulhamid Akabi. kò ní burú fún yín láíláí. kò ní burú fún yín láíláí. ọlá àwọn ẹni ọlọ́run. gbogbo wa ká nàka àtayá bó bá ti nà á dáadáa mẹ́sàn-án yòókù ìwọ ló ní. mẹ́sàn-án tó kù tí ní. iná àtọ́ iná. Bismillahir Rahmanir Rahim. Inna a'tainaka al-kawthar. Fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. ìwọ náà wàá dà ní ẹ̀jẹ̀ jẹ́. Ya Rabbi auna. ibi oríire la ti ń tọrọ oríire o. Falmu'anu mu'ayyadun. mẹ́lòmí ti dùn ní tó dùn wò yìí owó tó dùn ní tó dùn wò sínú àkáǹtì rẹ̀ kálukú pákéjì ni. Falmu'anu mu'ayyadun. ẹlòmí mú tẹ́bù wọ̀tà tán ó rọ bí ọ̀tà sínú tẹ́bù wọ̀tà ló gbé jáde ayé rò pé tẹ́bù wọ̀tà ní mu. Falmu'anu mu'ayyadun. òkùnkùn oníkùnkùn nínú mọ̀mọ́ nú ẹ̀ ìwọ náà tọrọ tó bá ń fẹ́ wájú ọlọ́run. Fama limughi illa mut'inihu kifa'u. Fama limughi illa mut'inihu kifa'u. bisimilahi inna a'tayna. Bismillahir Rahmanir Rahim. Inna a'tainaka al-kawthar. Fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. gbogbo ẹni tí mo wà lóhùn náà bọ̀ kó má padà. a dúpẹ́ fún bàbá wa Amirul Jaishi tòní. Adawallahu hayatahu. gbogbo ẹni tí ò sí ní farabalẹ̀ ká lọ jókòó ká farabalẹ̀. a farabalẹ̀ dáadáa. a ní mẹ́sẹ̀gì tí àwọn kan oríire ó máa wá tẹ̀lé mẹ́sẹ̀gì náà nísìnyí. insha Allah bẹ́ẹ̀ ni ó rí. bẹ́ẹ̀ bá ti mọ́wọ́ bọ̀ kó tètè débi.